And sisters, something seriously is happening. Something very serious is happening. And our so-called political elites and leaders do not care. They're not doing anything about it. They feel very unconcerned about it. Our political elites do not care about it. Our people are left rudderless, tossed here and there by the tempests and the winds of the sea. Nobody cares. Every day we hear stories of thousands and thousands of Futajelong Kambari Fulanis being transported by every means of transportation down into our land, down into the Jaw Nation, down into Igbo land, down into Shekiri land, down into Ogoni land, down into Yoruba land, down into Edo, every day, in the most unthinkable factions, in their thousands. If you go to Bayelsa today, as I'm talking, all the fishing settlements and the farming villages are occupied and controlled by these fellows. We are job people, we are strong. Nothing is going to happen. A man is only strong when he's with his people, when he has enough number to overcome his enemy. We should not underestimate these people. They have our money with us. They have been receiving tons and tons of our money. They have brought Abacha stole and sharing it amongst themselves. A minister in a federation came to say they're sharing the money in the north because there are no poor people in the south. And where are our governors? Where are our local ministers? Where are our women rights ministers? Where are our women rights lawyers? All of them, they close their mouth. But this is more sinister. This is more sinister. They are coming here. They are changing the demography. What are they coming for? You remember Osman Danfodio, how they came to Sokoto, to Gobiri, to Kano, to Katsina, to Bida. And what happened? They replaced the Abe rulers. They replaced the original people and took over the realms of power. They are coming. History is going to repeat itself if we don't act now. They are coming. History is going to repeat itself if we don't act now. They are not pretending about it. They are coming with war, destruction, and death. They are coming to occupy our land. Why you cannot go to your community? In Obama, how many Obama people are at home? They are leaving their home and they are coming here. Obama is a village. You cannot come to Obama. Those of us who live in Obama, we are backward people. Buguma is a village. Abonima is a village. You don't care. You are not bothered. But when death will come, it will not only come for Dr. Basari. When the evil and the tribulation will come, it will not come for only Dr. Basari. It will come for all of us. I'm smarter than you. I know that I'm more prepared than you. And when it comes, I will also run faster than you. To be forewarned is to be forearmed. It's not grandstanding like Wiki. I caught 14 people grandstanding. This is beyond grandstanding.
This is a time for strategy. This is a time for consultation. This is a time for meeting. Our very survival is at stake. We must stand up and defend ourselves, or we will all perish in the hands of these blood-tasting monsters who will give us the Sokoto treatment. Wa kí ẹ lè mọ̀ wípé àrùn tó ń ṣogójì ló ń ṣọ̀ọ́dún, ohun tó ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́ya pátápátá ló jọ ń ṣe. Tó o bá sì jẹ́ ọmọ ìran Yorùbá tó sì ní òun sọ pé ó fẹ̀yìntì politician ṣé òun fetí ara ẹ̀ gbọ́, kò sí ọjọ́ tó ń bọ̀ wá bọ́ síta láti sọ anything against bọ́n ṣe ń pa wá, kó o gbọ́ yẹn kó o dìímú dáadáa. Kò sí ọjọ́ tí mínísítà kankan bọ̀ wá gbégbèsè, gọ́fúnà, sínétọ̀, gbogbo wọn yẹn, àbí pírẹsidẹ́ǹtì tí gbogbo wa ń rò pin sí pé torí ó jẹ́ ọmọ Yorùbá. Tinubu ti sọ síta, go and protect yourself. Kò sí ọjọ́ tí politician kankan tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń dúró dè. Torí mo mọ̀ pé ìdí gan tí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe ń ṣe tí tẹ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni wípé gbogbo nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ ni pé kò kàn yín. Odi Yorùbá land lẹ́wà pé kò ṣe Yorùbá land tájọ wà yìí ó là ń sọ̀rọ̀ ń pa ẹ̀, bẹ́ẹ̀ ni pé Yorùbá land ibòmí lẹ́yìn wà. Kò sí ọjọ́ tí gbogbo àwọn tẹ́ ẹ̀ ń gbọ́kànlé pé tí ọ̀ǹtì táwọn pípù yìí bá lè bọ́ síta tó bá ti lè sọ̀rọ̀ ok bọ̀ tó bá ti sọ wọ́n Nàìjíríà ṣe ni kò sí ọjọ́ yẹn títí tó fi máa kan fámílì ẹ̀ tó fi máa ṣe ẹ́ níṣẹ́ náà fi ẹ́ ká ṣe ẹ́ ṣàkàṣàkà. Gbogbo àwọn tó ti ṣe ṣàkàṣàkà gọ́fúnà mélòó lórí tó lọ pé wọn ní condolence. Mo bí ẹni ìwọ tó ń believe wọn, èèyàn mélòó ni wọ́n ti gbé lọ nínú fámílì tó ti mọ̀ àbí tó ti pa sóko tó ti ṣe anything, gọ́vnà mélòó lórí tó lọ bẹ̀. Ẹ jẹ́ kí ìkan kékeré kó ṣe ìkan lára wọn, gbogbo gọ́vnà ló máa tán síbẹ̀, gbogbo sínétọ̀ mínísítà ló máa tán síbẹ̀, house of rep everybody wọn á lọ máa mú nọ́mbà ni. Ìyẹn ló fi máa mọ̀ pé àwọn pípù yìí ara wọn nìkan ni wọ́n mọ̀, they are united, wọn kí ẹ̀